wọ́n ní kí n máa wo àwọn o báwọn ṣe fẹ́ ṣe o wọ́n fi kíní sọ́wọ́ ọ́ìlì sọ wọn báyìí wọ́n rà wọ́n wá mú ọ́ìlì yẹn ṣe mọ́ ojú ara òun wọ́n ní wọ́n wá mú ọ́ìlì yẹn wọ́n wá mú ọwọ́ wọn báyìí wọ́n wá fi síbi òkè ojú orí òbò òun ibi òkè ibi tíṣu máa ń wà yẹn ó ní bó ṣe fi sí báyìí ó ní wọ́n wá fi ó ṣe ẹ̀ṣẹ̀ wọn wá ń gbọ̀n wọ́n wá mọ́wọ́ síbi láǹdì ẹ̀ báyìí ó máa débi àlàálá bí ibi itan ibi ká ní ojú ara báyìí ká lójú ara lélẹ̀ báyìí ibi òkè á ní pé ibi òkè ojú ara lélẹ̀ I don't know how I'm going to do it for you guys tó bá yé yín ó ní ká ní pé ibi òkè ojú ara lélẹ̀ wọ́n wá kọ́ fi ọ́ìlì yẹn sí ibẹ̀ báyìí wọ́n wá fi ra ibẹ̀ báyìí wọ́n wá fi ra báyìí tó ti yé yín nǹkan tó ń ṣe yẹn wọ́n wá fi ra ó ní bó ṣe fi ra ó ti yá wọ́n tún gbọ́dọ̀ sí ibi inú yẹn ti wọnú bí awọ ẹlẹ́ẹ̀kejì wọ́n fi ra ó ní wọ́n fi ra ó ní nǹkan tó ń fi ra yẹn ó ló wá ń tutù mọ́ ó ní wọ́n fi ra wọ́n wá mú wọn lọ síbi ìdí àwọn báyìí ibi ìdí táwọn sì ń yàgbẹ́ wọ́n á mú wọn lọ bẹ̀ báyìí wọ́n á padà wọ́n á fi ra ìgbà tó wọ́n fi ra wọ́n ní okay I know how to do it ó lè ṣe wọ́n gbèsè wọ́n gbọ́ ní okay I know how to do it I will do it wọ́n ní calm down ní sọ̀rọ̀ ṣé òun gbogbo yìí ṣe fún mi báyìí wọ́n sọ pé òun ti mọ̀ wọ́n ní pé ṣé òun lè ṣe fáwọn báyìí wọ́n sọ pé òun máa ṣe wọ́n ní pé ṣé òun enjoy do you enjoy it wọ́n sọ pé I don't know you don't know báwo ló ṣe mọ̀ òun kò dùn mẹ́ wọ́n ní okay ìgbà tó wáyá wọ́n wá mú ọwọ́ ọyọ kan yìí wọ́n wá fi síbi orí ìdọ̀ àwọn ọwọ́ ọyọ kan yìí wọ́n wá fi síbi orí ìdọ̀ àwọn wọ́n wá ṣe báyìí wọ́n ní wọ́n wá sọ̀rọ̀ báyìí wọ́n fi kíní ẹ̀ sọ́wọ́ ó tutù mọ́ bí orí àwọn wọ́n ṣe báyìí wọ́n tún pé yé ọ̀nà ṣe pé okay wọ́n wá mú kíní wipes wọn wọ́n fi nu ojú ara wọn bíi pé kíyàn ṣe scan fún yàn tán kíyàn fẹ́ clean ní ojú ara yẹn wọ́n náà kọ̀ mú kíní yẹn báyìí wọ́n ní wọ́n kàn ṣe báyìí wọ́n kàn mú kíní yẹn wọ́n kàn ṣe báyìí wọ́n má bínú wọ́n kàn fi clean ní ojú ara wọn wọ́n fi clean àwọn bíi ìdí àwọn wọ́n fi clean fún wọn wọ́n ní wọ́n wá ṣe báyìí wọ́n wá nu ọwọ́ wọn wọ́n wá wọ between wọ́n wá lọ fọwọ́ wọn wọ́n wọlé wọ́n wá ní you can go wọ́n ní okay ma wọ́n ní ẹ̀ báyìí tó ń wọlé báyìí kíni yẹn dùn mọ́ wọn gan for the first time pé ẹ̀ máa fọwọ́ kojú ara wọn táwọn ti tó bẹ́yẹn ó dùn mọ́ wọn gan wọ́n ní kíni àwọn wò pé kí ló ń ṣe tó ti dùn mọ́ àwọn tó báyìí wọ́n ní àwọn á lọ nígbà tó di weekend díẹ̀ ẹni tó kí wọ́n ṣe fún àwọn ọjọ́ àbíjọ Tuesday àti di weekend díẹ̀ wọ́n ti wá pe àwọn ẹni bó ṣe pè wọ́n báyìí wọ́n sọ pé night gown yẹn ní káwọn wọ̀ àwọn wá wọ̀ ọkọ wọn ní bó ṣe rí àwọn báyìí ọkọ mi have you beat wọ́n sọ pé yes do you use a roll on wọ́n sọ pé yes wọ́n ní wọn kọjú sáwọn ọkọ̀ jókòó báyìí báwọn ṣe wọnú rúùmù yẹn wọ́n wá sọ pé have you beat wọ́n sọ pé yes okay do you use a roll on wọ́n sọ pé yes wọ́n ní okay you can go wọ́n náà tún wá lọ wọ́n náà wọ́n pé kí ni báyìí kí ni báyìí kí ni ìyá yìí fẹ́ tó fi ṣe báyìí fáwọn náà wọ́n náà bá tún lọ àwọn bá lọ sùn táwọn wọ́n nígbà tó wá di week tó tẹ̀lé bí wọ́n mú nice gown mi wọ́n á fáwọn àwọn máa ń fọyín àwọn máa ń wọ wọ́n á fáwọn ní mi wọ́n sọ pé any day táwọn bá ti ń káwọn wá ní káwọn máa lo nice gown yẹn kílẹ̀ bá jẹ́ ti mọ́ káwọn make sure pé ọjọ́ kọjọ́ tí máa ti pè é pé kó wá sínú room mi ó ní kó máa wò kíní yẹn so má fẹ́ ní ìdè máa pè é ṣùgbọ́n ó wá sọ pé àwọn sọ pé yes àwọn ti gbọ́ wọ́n ṣàfáwọn ṣe pé go and make sure you beat kó wẹ gbogbo ara bí yẹ ẹ ṣé onírun lábíyá wọ́n sọ pé onípò pa kó fi wọ́n fọ àwọn ní kíní tó máa fi lọ fárun abíyá ẹ so ó máa bọ̀ ṣùgbọ́n gbèsè náà ni ó máa bọ̀ ṣùgbọ́n wọ́n sọ pé okay wọ́n ní àwọn ò understand nǹkan tí ìyá yẹn ṣe bẹ́ẹ̀ ni pé inú wọn ò dùn wọ́n bá dẹ̀ fárun abíyá wọn wọ́n ní àwọn lọ́bẹ̀ pé àwọn tó pé kíní tí ìyá ẹ̀ báwọn ṣe ń jọ yẹn ó dùn máwọn kó lè dún àwọn ṣe irú ẹ̀ wọ́n ní àwọn bá lọ ìgbà táwọn débẹ̀ bá ní
tó ti jẹun mo sọ pé àwọn ti jẹun wọ́n ní okay ṣe máa mu tíì àwọn ní tíì àwọn ní no yes do ma wọ́n ní pé no yes no ma ìwọ ló fẹ́ ṣe ní méjì okay don't worry gba wọ́n bá fáwọn kìíní wà ní bí wine tó máa mu gíláàsì wọn náà gbà wọ́n bá gbà lọ́wọ́ wọn wọ́n sọ mú náà àwọn òde kí o ò ní fi kọ́ọ̀pù mọ́mì mu omi ṣe bí pé òun wá sí gbèsè tí bàbá àwọn jẹ wọ́n lòun wá ṣe irú ẹ̀ ń bẹ̀ tó ti yé yín gbèsè tí bàbá àwọn jẹ wọ́n lòun wá ṣe irú ẹ̀ ń bẹ̀ ẹni wọn sọ pé òun á mú ìgbà tó mú a ní pé drop the cup wọn fẹ́ máa mú kọ́ọ̀pù lọ́kọ̀ òun lọ sí kitchen where are you going to ó ní mo fẹ́ lọ fọ ní kitchen ní kó no just drop it ní wọ́n á drop ẹ̀ wọ́n sọ fún àwọn pé ṣé wọn ò ní boyfriend ọ̀nà àwọn ò ní boyfriend ọ̀nà wọn fọwọ́n ní brush ó fi paste sí ọ̀nà káwọn lọ fọyín àwọn wọ́n náà bá wọ kitchen wọn bá wọ toilet wọn lọ ń bẹ̀ wọ́n fẹ́ máa sọ́dọ̀ àwọn lọ fọ́ nínú kó lọ bedroom àwọn lọ ó wọ bedroom mọ́mì láti kó fi lọ bá mọ́mì fọ bedroom oníṣòwò òun wà ọbẹ̀ lọ òun á fọyín nígbà tóun fọyín tán tóun fọyín tóun ṣe fọ tán wọ́n fún ní mouthwash wọ́n á fi mouthwash yẹn wọ́n á bùsùn wọ́n á fọ wọ́n á ní okay kó máa bọ̀ ìgbà tó wọ́n wá wọ́n á ní kó máa bọ̀ ìgbà tó máa kọjú sí wọn ní àwọn náà ti wọ nice gown wọn náà wọ́n á ní kó jókòó síwájú àwọn wọ́n á jókòó ó ní bí stool kékeré náà kó sí wọn ó ní kó jókòó síwájú àwọn wọ́n á jókòó wọ́n á ní pé do you have boyfriend ó sọ pé òun ò ní boyfriend wọ́n ní ṣé èèyàn ti bá ní àjọṣepọ̀ rẹ̀ ó sọ pé òun ò ní àjọṣepọ̀ pẹ̀lú èèyàn rẹ̀ wọ́n sọ pé okay no problem wọ́n ní ẹni tí táwọn bá ṣe pẹ̀lú ẹ̀ pé láti ẹni lọ kó rí àwọn bíi ìyá ẹ̀ pé ẹni tí táwọn bá ṣe pẹ̀lú ẹ̀ ó rí pé bí amọ̀mí ló ṣe pẹ̀lú ẹ̀ ó ní àwọn ò ní ṣèkà fún àwọn ò ní ṣe láburú fún àwọn láìkẹ́ àwọn fẹ́ káwọn àti ẹjọ́ wà àbí kò láìkẹ́ àwọn sọ pé mo láìkẹ́ yín wà no nǹkan tí mo ṣe fẹ́ jẹ́ ṣé ò enjoy ni mo sọ pé òun enjoy ni má dá àwọn ọkùnrin lóhùn àwọn ọkùnrin wọn kò máa stay wá ẹsẹ ẹ sórí ibi tó wà yìí tó bá fara balẹ̀ ọ̀rọ̀ tí mo sọ fún yìí tó bá sọ fẹ́ anybody tó wà láàrin ìrìn àti ẹ̀ òní tẹ́tù lẹ́nu iṣẹ́ òun ṣe ń lé òun ìṣòwò lòun fọbọ́ rárá ṣebí kò kàn délé kò ṣiṣẹ́ normal máa iṣẹ́ kò tẹ́ bẹ́ẹ̀d mi kò tẹ́ bẹ́ẹ̀d ẹ̀ kò gbálẹ̀ gbórúkọ ọmọ tó neat ni ọmọ tó fine ó náà ti ṣeun ó ní ẹ̀wù mo pupa fẹ́rẹ́fẹ́ èyí kó òun pupa náà bẹ́yìn ọ̀gbọ̀n òun mọ́ láti lè ní ìyá àwọn lòún jọ ó ní nǹkan tí àwọn fi ń dọkọ kiri náà nìyẹn ìyá àwọn fine gan ìyá àwọn mọ́ dẹ́nẹ́rẹ́rẹ́ ó ní tẹ́ bá ń wọ owó òun báyìí ẹ máa rí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ rí ẹ̀jẹ̀ òun ni ó máa pink ní gbogbo owó òun pink ní gbogbo ó ní òun mọ́ gan so wọ́n wá ní láti èmi lọ ẹ̀kọ́ kan máa pè kó wọ́n máa sún bíbá lórúkọ tí mo ṣe fún ẹ ló máa ṣe fún mi àbí ò lè ṣe ó ní owó máa ṣe wọ́n ní pé nǹkan tí mo ní kó ṣe yẹn wàá try ẹ̀ nù bọ̀ bọ́ ìwé ẹ̀ náà ó ló bá bẹ́wò wọ́n sì tilẹ̀kùn lẹ́yìn mo bá bọ́ ẹ̀wò ó nígbà tó ń fi bọ́ máa fi bẹ́wò yẹn òun ti wo mọ́mì yẹn gbogbo ẹ̀ orí òun ti ń fúyẹ́ wọ́n ní abẹ́wò ẹ̀ òun á bọ̀ òun á fẹ́ sọ sí orí iṣẹ́ ó bọ́ sílẹ̀ lẹ̀ òun fẹ́ mú òun ò rí mú dáadáa wọ́n sọ pé don't worry wọ́n á bọ̀ òun mú àwọn náà wá bẹ́wò àwọn bá wọ bedroom lọ àwọn àti mọ́mì àtàwọn dé bedroom ìyẹn Mrs. Adéṣẹwà àwọn àti níkẹ nínú bedroom àbájọ ń wẹ̀ nígbà táwọn jọ ń wẹ̀ ní tó bá ti ń wẹ̀ ó ní dàkú sínú bedroom tó tóbi tó yàrá èèyàn kan ó ní bó ṣe bọ́ sínú bedroom yẹn wọ́n á wẹ̀ báwọn ṣe ń wẹ̀ wọ́n bóun ṣeré pa báwọn fẹ̀yìn wọn báwọn fẹ̀yìn wọn òun ò rí wọn bẹ́ẹ̀ ni pé àjòjì mọ́ gbogbo nǹkan yẹn rọ̀ òun lọ́rùn orí òun ti fúyẹ́ ó wá rọ̀ òun lọ́rùn ó wá sweet òun gan ó wá dùn mọ́ òun gan ó débi pé ó ń dùn mọ́ ẹ̀tẹ̀ dá òun dé yẹn enjoy ni ó ní tóun ṣe bẹ̀rẹ̀ sí fọwọ́ ra wọn nìyẹn bẹ̀rẹ̀ fọwọ́ ra wọn fọwọ́ ra everywhere ọ̀nà bóun náà ṣeré ó fọwọ́ ra òun wọ́n ní pé tẹ̀pọ́n ti fi máa ti wọ̀ ṣiṣẹ́ ẹnu wọ́n ní bó ṣe gbẹ́ni sóun lẹ́nu nínú ibẹ̀ yẹn wọ́n á kíìsì òun wọ́n ṣe òun pé bíi tí wọ́n ní ó ní òun kíìsì rí ọkùnrin gan rí dípò obìnrin wọ́n bá sì bẹ̀rẹ̀ sí kíìsì òun